A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Àwọn ọ̀jọ̀gbọ́n kan ti bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Tinubu lórí orin tuntun orílẹ̀-èdè bí wọ́n ti sọ wípé èyí kò yí owó oúnjẹ padà. Ọ̀jọ̀gbọ́n lórí òṣèlú Jídé Ọ̀fọ̀-Adébẹ̀ àti Sani Yàbágì sọ èyí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lórí ayẹyẹ ọdún kìíní ààrẹ Tinubu lórí àlééfà níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels. Bí a kò bá gbàgbé wípé àná ọjọ́rú ni ààrẹ Tinubu bu ọwọ́ lu orin orílẹ̀-èdè tuntun Nigeria We Hail Thee tí yóò fi di àbádòfin. Èyí túmọ̀ sí wípé kí ọmọ orílẹ̀-èdè mẹ́nu kúrò lórí Arise Your Compatriots. Àwọn ọ̀jọ̀gbọ́n yìí wo ìdí tí wọ́n ṣe máa ṣe àyípadà orin orílẹ̀-èdè lásìkò tí ètò ọrọ̀ ajé dẹnu kọlẹ̀. Wọ́n ní bí ìgbà tí èèyàn fi ẹ̀pà sílẹ̀ pa làpálàpá ni. Àdòbé ní ìgbésẹ̀ ìjọba yìí kò ṣe àǹfààní kankan fún ará ìlú nítorí kò mú àdínkù bá owó oúnjẹ lọ́jà. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ yìí, Yàbágì ní òun ní ìgbàgbọ́ wípé ìjọba fẹ́ fi National Anthem tuntun yìí mú ìrọ̀rùn bá ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè látàrí ìṣòro tí wọ́n ń là kọjá. Ó ní bóyá èyí yóò fún ọmọ orílẹ̀-èdè ní ìrètí kí a bá lè bẹ̀rẹ̀ sí mọ rírì bí a ṣe jẹ́. Ṣùgbọ́n ìhà tí Sínátọ̀ Victor Ume láti Anambra Central kọ sí ìgbésẹ̀ yìí yàtọ̀. Ó ní orin tuntun yìí yóò ran ọmọ orílẹ̀-èdè lọ́wọ́ láti ṣe àtúnkọ́ orílẹ̀-èdè. Ó ní èyí jẹ́ àdúrà tuntun sí Ọlọ́run láti ràn wá lọ́wọ́ kọ́ orílẹ̀-èdè tuntun níbi tí wọn kò ní ríbi yan ẹnikẹ́ni jẹ. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise ni aṣòfin yìí ti sọ wípé pípadà sí orin àtijọ́ kò lè pa ọmọ orílẹ̀-èdè kankan lára. Ó ní láti ọdún 56 sẹ́yìn ni a ti ń kọ Arise Your Compatriots. Àsìkò yìí ni kí a padà sí ti àtijọ́ tí ó ṣe pàtàkì sí orílẹ̀-èdè. Ìpele kẹta tí a mọ̀ sí stanza 3 sọ̀rọ̀ nípa ṣíṣe ìrànlọ́wọ́ fún àwọn tí wọ́n ní lára. Ó ní àwọn tó kù díẹ̀ káàtó fún ni wọ́n ní lára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti sọ wípé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí tó ń fi tipátìkúùkù mú ará ìlú jókòó sílé ní ojúnà afárá Ọ̀bà ní ìjọba ìbílẹ̀ Gúúsù Idemili ìpínlẹ̀ Anambra. Nínú àtẹ̀jáde ní alukoro ọlọ́pàá ìpínlẹ̀ SP Tochukwu Ikenga ti ṣàlàyé lówùúrọ̀ òní wípé afurasí ọ̀hún wà lára àwọn ẹgbẹ́ ẹlẹ́ni mẹ́rin tó dìhámọ́ra ogun tí wọ́n kórajọ láti fi tipátipá mú àwọn ará ìlú tẹ̀lé òfin kónílógbélé tí àjọ ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB pa láṣẹ fún 30 oṣù karùn-ún. Ikenga fi kún wípé ọwọ́ tó afurasí yìí lẹ́yìn ìtanilólobó wípé àwọn kan tí wọ́n dìhámọ́ra ogun ti ń kórajọ pẹ̀lú ọkọ̀ alùpùpù ní agbègbè. Ikọ̀ ọlọ́pàá tí ó lọ kojú wọn rí ọ̀kan nínú wọn gbámú nígbà tí àwọn 3 yòókù náà pápá bora pẹ̀lú ojú ọgbẹ́ ọta ìbọn. Níbẹ̀ ni wọ́n ti rí ìbọn ìléwọ́, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú oríṣiríṣi àpẹẹrẹ tí ó ṣe àfihàn wípé wọ́n ṣe lòdì sí ìjọba Nàìjíríà. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Obono Itam wá ké sí àwọn ikọ̀ ọlọ́pàá kí wọ́n tẹ̀síwájú láti rí wípé wọ́n gbógun ti gbogbo àwọn tí wọ́n fẹ́ da omi àlàáfíà láàmú láàrin ìpínlẹ̀. Síwájú àkókò yìí ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ti fi ìkìlọ̀ ránṣẹ́ sí àwọn tí wọ́n lérí kónílógbélé. Wọ́n ní èyí tàpá sí òfin àlàáfíà. Bákan náà ni wọ́n rọ ará ìlú kí wọ́n má fi ọkàn sí gbogbo ìléríléka wọn, kí wọ́n tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ òòjọ́ wọn. Àjọ IPOB ni ó kéde kónílógbélé fún òní láti fi sàmì ayẹyẹ ìpapòdà àwọn tí wọ́n ti bógun lọ nígbà ìjà abẹ́lé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Lánàá ni ẹgbẹ́ Afẹ́nifẹ́re rọ Ààrẹ Bọ́lá Tinubu kí ó ṣe àtúpalẹ̀ òfin ọrọ̀ ajé bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé òfin yìí ti mú ọmọ orílẹ̀-èdè túbọ̀ tòṣì sí i. Nínú àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé ẹgbẹ́ Afẹ́nifẹ́re Adájọ́ Fálóyè ni wọ́n ti rọ Ààrẹ Tinubu kí ó wá ọ̀nà láti ṣe àdínkù sí ìṣòro ọmọ orílẹ̀-èdè. Nígbà tí wọ́n ń ṣe àgbéyẹ̀wò ọdún kan Tinubu lórí àlééfà, ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè ti kojú ìṣòro tí ó ní agbára láti ọdún kan sẹ́yìn bí ó ṣe pakún ìyà tí ìjọba àná fi sílẹ̀. Afẹ́nifẹ́re wá pè fún àlékún òye sí ètò ọrọ̀ ajé láti lè fòpin sí ọ̀wọ́ngógó, àìsíṣẹ́, àìnílélórí, ìyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àkọ́kọ́ irú rẹ̀ ni wípé àyọkúrò ìrànwọ́ epo, àlékún owó orí àti òfin pàṣípààrọ̀ owó kò lè mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé. Wọ́n ní òfin yìí dàbí ìgbà tí Ààrẹ Tinubu ń gbà lọ́wọ́ aláìní fi fún ọlọ́rọ̀ ni. Ọ̀rọ̀ ọ̀hún wá dàbí òṣìṣẹ́ wà nínú oòrùn, ẹni máa jẹ́ wà níbòjí. Kí wọ́n tètè fòpin sí ìgbésẹ̀ monkey dey work, baboon dey shop kí orílẹ̀-èdè tó bàjẹ́ kọjá ààlà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ tó ń bójútó ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga Nigerian Education Loan Fund (NELFund) ti sọ wípé àwọn ti gba ìforúkọsílẹ̀ akẹ́kọ̀ọ́ tí ó lé ní 1,60,000 tí wọ́n nílò ẹ̀yáwó láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ láti ìgbà tí wọ́n ti ṣe ìṣíde rẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Bákan náà ni NELFund ṣe àfihàn wípé ó lé ní 30,000 tí wọ́n ti yanjú ìforúkọsílẹ̀ wọn. Wọ́n ní 300 nínú ìdá ọgọ́rùn-ún 90% akẹ́kọ̀ọ́ ifásitì ìjọba àpapọ̀ ni wọ́n ti ṣe ìforúkọsílẹ̀ wọn sórí dashboard. Wọ́n wá rọ àwọn akẹ́kọ̀ọ́ ifásitì ìpínlẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ ìforúkọsílẹ̀ tí wọ́n fún àyẹ̀wò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọwọ́ ikọ̀ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti bá ọ̀gbẹ́ni kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Zakaria Muhammad ní ìpínlẹ̀ Gombe lórí ẹ̀sùn wípé ó ń ná owó náírà lójú agbo, ìgbésẹ̀ tí ó lòdì sófin owó náírà lórílẹ̀-èdè Nàìjíríà. Ìgbésẹ̀ yìí wáyé látàrí ìtanilólobó tí ó wáyé ní G-Connect Tunfure, ìpínlẹ̀ Gombe. Àjọ EFCC ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde àná wípé inú fídíò ni wọ́n ti ṣe ìdánimọ̀ Muhammad níbi tí ó ti ń jó tí ó tún ná $200 alápapọ̀ lójú agbo. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni Muhammad ti gbà wípé lótìítọ́ òun ni ó wà nínú fọ́nrán. Wọ́n ní yóò fi ojú ba ilé-ẹjọ́ lẹ́yìn ìwádìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.